محمد وعلى آله وصحابه وسلم آمين. Àlékún kí Ọlọ́run, àlékún àánú Ọlọ́run kó bá gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ. Àmín. Àwa kí bàbá àgbà alágége bàbá Mudirul Markaz. Adamallahu hayatahu. Ọlọ́run má ṣe bá wa bùkún orí wọn. Àmín. Ọlọ́run má ṣe bá wa bùkún àánú wọn. Àmín. Ọlọ́run má ṣe bá wa bùkún dáadáa wọn kó tún bùkún àlàáfíà wọn jù báyìí lọ. Àmín. Albarka ọlá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Má jẹ́ kí ọjà mùnáfìkì Ọlọ́run má jẹ́ ó jẹ wọ́n. Àmín. Àwọn èèyàn retí kówó fún bàbá alágége ọgbọ́ hayakumullah yuriduna an yutfihu nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. Aya Allahumma ọ̀rọ̀ wa man ahsanu minallahi wa man asdaqu minallahi haditha kò sẹ́ni ọmọ ọ̀rọ̀ sọ tọ́lọ́hun jalla jalaluhu. Ọlọ́run ní yuriduna àwọn eléri bú àwọn tí ò ní dá fáyé wọn táyé wọn ò ní dá tí ò ní lójútùú dalẹ̀ àwọn tí ó jẹun tó wọn ní jẹ́ kù fọ́mọ la ilaha illallah àwọn tí ó jẹun tó yẹ kó ju wọn làwọ́ ti fọ́mọ lọ́wọ́ subhanallah an yuridun an yutfi'u nurallahi bi afwahihim. wọ́n rò pé àwọn lè fi ahọ́n àwọn lè fi pa iná halogene possibility ẹni tí ó wá iná halogene pa pẹ̀lú ahọ́n ní Ọlọ́run ó pa ìmọ́lẹ̀ Ọlọ́run jalla jalaluhu nóòrù ní tọ́lọ́run ọgbọ́ àgbọ́yé ẹni tí yóò rí ẹnu fi pa náà halogene ní kàn fẹnu fẹ kọ̀ wá rí pa ṣérò èyí òun ní wà lóhun wọ́n fẹnu pa oòrùn àbí ó fẹnu pa ìràwọ̀ àbí ó fẹnu pa òṣùpá yóò wà lóhun ó fẹnu pa ìmọ́lẹ̀ Ọlọ́run kò ṣeé ṣe wọ́n fẹ́ fi ẹnu pa ìmọ́lẹ̀ tí Ọlọ́run parí sára bàbá Mudir adamallahu hayatahu tòun ti bọ́lọ́run ṣe gbé àmì wò náà dé léyìí tí Ọlọ́run tá ń dúpẹ́ lórí rẹ̀ báyìí pé Ọlọ́run ṣe alhamdulillah kí wọn lóun fẹ́ yọ irú ẹni bẹ́ẹ̀ ọgbọ́ àgbọ́yé kí wọn lóun fẹ́ yọ irú ẹni bẹ́ẹ̀ wá ní òun lójókòó tí ò lè jáde ó ti yé bàbá ń kú ńlé látàkúté wọ́n wá sínú ọgbà bàbá rìsúmù sọ́fíìsì ojú rẹ̀ ò tí làdì sínú àwí pé Ọlọ́run ti ṣiṣẹ́ rẹ̀ la ilaha illallah àyíbẹ̀ kọ́ ni bó ti rí nù. Ànábì ní la tusihir shamatata bi akhika. Ànábì ní ntọ́lọ́hun bá gbé bá ọmọ ìyá rẹ̀ ládàáwò ó ti yé báwọn má sọ ń ta wípé Ọlọ́run mú fayu'afi illah fayu'afiya Allah Ọlọ́run ó wò sàn wàyẹ́bùtà lẹ́gà wọ́n máa retí àdánwò tí ó jù yín lọ njọ́tọ́lọ́ ń bá gbá wọ́n mọ́ kẹni tí ó gbà ó lẹ̀. La ilaha illallah. ọ̀dà nísìnyí kí n tó lọ bí ìbéèrè tó béèrè bàbá Mudiru ní tó ń fún wa ní àwọn halakat halqa usbu'iyya àwọn la'ali umur àwọn ọ̀rọ̀ tó ní zahabu tó ní fidda. La ilaha illallah. ọ̀gbọ́n tí kìí ṣe kídọ̀ tó jẹ́ fidda inú àwọn ọ̀rọ̀ bàbá náà ń sọ gbogbo ayé sì ń tún wọ́n yìí tún tẹ̀lé wọn wọ́n bá ti bẹ̀rẹ̀ àwọn yóò tún dé ó ti yẹ wọn bí wọ́n ti wá lórí òun náà tó sára jíọ́ lórí bí inú wọlé ńlá fún ọ̀rú sí ọgbọ̀n sí wọ́n lọ́wọ́ lọ́ yọnu ṣúrú ẹni bẹ́ẹ̀ àwọ̀ wá ní fèsì fúnrú èyí wọn ọgbọ́ àgbọ́yé sáà ní fèsì ńgbà tí rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa bú bàbá ni tí wọ́n fi ń wá náà ní kún wọn hàn Allahu Akbar ó ti yé báwọn sọ wá rí pé àwọn ò rí ọ̀nà kan láti rí pé kí ni máa yọ̀ gbọ́ wọn mọ́ ayọ̀ tí ẹ̀fẹ́ gbọ́ tí ń jẹ́ wọn ti gbàgbé ipẹ́ nìkan bẹ tí ń já wọn tọrẹ ni tí wọ́n ń dì mọ́ tí wọ́n ń di yín mọ́ táwọn èèyàn fi rí wọn wò wípé ọfẹ́ fèsì ọ̀rọ̀ fún bàbá Mudiru yóò bú Mudiru yóò ṣe gbá ẹni ó bú Mudiru ẹ jẹ́ àwò kí ló wí ayọ̀ wá wò mọ́ nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ kò sí wàhálà kan kò sọ̀rọ̀ kan kò sí nǹkan kan ọ̀kan bẹ́ jáde bí ẹ mọ́ gbogbo tó wí ọ̀hún náà kò sí nǹkan kan mẹ́. La ilaha illallah. ìmọ̀lẹ̀ Ọlọ́run òye náà ni wọ́n ń lé kí báwọn fẹ́ pa. ìbéèrè kan bàbá Lágége ǹjẹ́ àwọn ẹni yìí lè lẹ́sẹ̀ kan sọ pé ṣẹ̀tàn sí àwọn ni. kò sí ẹ̀ṣẹ̀ kankan bó ti rí òun bí bàbá náà ti rí lẹ́sẹ̀ wọn bọ́lọ́run ti ṣe bàbá náà ni. kì í ṣe bọ́sẹ̀ wọn ti tẹ́lẹ̀. torí pé rọ́hásù ni kò sẹ́ni ó ní kí bàbá ó lo dáwùlà kọ yanjú kọ dáa kó lo star kọmọ náà tó bẹ̀rẹ̀ star sọrú rẹ̀ méjì kò sí bí ò ti ní bí nínú. Allahu Akbar. kò sí bí ò ti ní bí nínú. kátó wá pẹ́ ní tọ́jà pé kò sí star kankan nínú fámìlì wọn.
dáhùn pé eléri ibú kì í fẹ́ràn eléri rẹ wọ́n ti parí rẹ ní hatima makariya mo sọ àbí njẹ́ mo sọ náà mo ní impossible mustahil kí eléri ibú ó nífẹ̀ẹ́ eléri rẹ láyé gbogbo ẹni tí ò nífẹ̀ẹ́ bàbá yìí ní bàbá Alágége Mùdírù yìí eléri ibú nù bàbá tí wọn ò nífẹ̀ẹ́ yìí eléri rẹ. Allahu akbar. o ti ẹni ọba ti ọsọ jáde ni o kọsọ jáde ni o so o ti fẹ́ ẹ ná eléri ibú ni ọ torí wọn náà sì máa pé eléri ibú ni ọ ìwọ́n retí ẹni tí ó sọ fún ọ ni. bóòlù yẹn ṣe máa nífẹ̀ẹ́ ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ báyìí tó dáa tó pé lógo èyí ṣe nífẹ̀ẹ́ ògo àwọn ògo kan bẹ tí wọ́n gbéde ògo ẹ̀yin náà wóoru kọ́dà kìí ṣe nù ìjà àfa nìkan ní wọ Lámídé ọ̀rọ̀ Lámídé ni òun kẹ́ pé ń bàdó nù. ṣé bóun lọ fa yìí kan tí ń ṣe sàásù kí sàásù orí kóun ṣe sàásù ni wá sàásù ni wọ́n ń ṣe yìí jáyọ́ gbọ́ sàásù rẹ̀ ọba fà ọ̀gẹ́dì ẹ̀ ayé bá gbọ́ sàásù ó dé yẹn nísìn ó tó ẹ̀sà tó fà kan wájú ní èyí tẹ́ ń pè ní Àṣàkẹ́ àbíkílẹ̀ ń pè. Àṣàkẹ́ ọmọ ológo. ó tó fa yín wọn náà wá. òun náà ti gbéra nísìn. irú ògo àwọn Lámídé yẹn ògo tó bá ti lè bíldì ògo tó lè upgrade ògo tí ó mú ògo láti inú rà tí ó sì jù sókè. Allahu akbar. ó ti irú àwọn yìí àwọn tí Ọlọ́run sàlẹ́sà ni kìí pé náà jẹ́ àfa nìkan gbogbo àyè tó bá wọlé bàbá tó wájú yín wọn lọ. La ilaha illallah. torí pé ẹni ọba jókòó nù tọlọ́hún nù dáwà tọlọ́hún ó ti yé báwọn ó ju gbogbo ògo yòókù lọ torí ògo ànábì lòún tẹ̀lé. sallallahu alayhi wa sallam. gbọ́kọ́ sí. kàlámùkùmùl karim ẹ̀kọ́ ẹni tí wọ́n ń fa ògo bẹ́ẹ̀ tí ń fa ògo bẹ́ẹ̀ jáde pé tó bá ti ń dáko ẹ̀ lásán ó ṣoríire. wọ́n náà sì rí i pé bó o ṣe ń bu ni onípa yẹrẹ ń bàjẹ́ sí ni ọ̀ ń yọ ọgbọ́n tí wọ́n ní ṣe. wọ́n yọ wọ́n sì ń jẹun kò hàn lára wọn wọ́n ń wọṣọ kò fìtì wọn. ó yẹ kó gbèrú wọ́n ń yọrọ. tòbírù nǹkan báwọn bá ti rí bẹ́ẹ̀ kóńtọ̀ òun náà máa wí pé tóun fọwọ́ ara òun fà. Allahu akbar. òun nù ni so kọ́lọ̀ mọ́sà bá wa ṣàlékún dáadáa fún bàbá Mùdírù kọ́lọ̀ àwọn ẹni Ọlọ́run báwa dé nífẹ̀ẹ́ wọn tá a sì rí nínú ayé wa wípé ń tuntun sí ni. alhamdulillah baba abẹ́rẹ́ làbújá. ìta lè ṣe mẹ́gàn tó yẹ kí a sì dé dáadáa. so kọ́lọ̀ nǹkan wọlé anabi Muhammad alọ Abuja wọn pẹ̀lú Zayful Qadiriyya alfawa Ọláyínká bàbá ọ̀tẹ́ Amirul Jaysh as-Salati àjọṣe ìrìn àjò ọ̀hún ìrìn àjò ọ̀hún ó jẹ́ ìrìn àjò tí alhamdulillah àti wọ́n a sì lè pè ń tọ̀ from Lagos to Abuja tó yanjú. ó ti yé sẹ́wọ̀n ayé pẹ̀lú ẹ̀yìn òun nísìn nígbà ń pè lógun. ọlá Abalágége náà sí. ọlá Abalágége sí ni. alhamdulillah tọ́lá àwọn tó pè wá kò sí nǹkan tó fi pè wá kọjá Babalágége. àwọn àfiwé ẹni tí ń ṣe ráhùn àwọn kì. ọjọ́ kó lábẹ́ igi pánù tí ń gbóná. bóun rìn kọjá lẹ̀ bóun rìn kọjá lọ́nà ọgbẹ̀mẹ̀ orin tí wọ́n lé olóko ni. ó ti yé so kọ́lọ̀ nǹkan bá wa ṣàlékún dáadáa fún Babalágége. Allahumma àmín bàbá. naam n tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi lọ́rọ̀ Sheikh Adam. bẹ́ẹ̀ ni sá.